mi ò bá ti jà wá, you know I love you, ẹ má flag. tó ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin tó ti jáde o láti wá tú àwọn àṣírí ńláńlá nípa Ìyábọ̀ Òjó àti Fọlá Tinubu. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa bí àwọn méjèèjì ṣe gbìmọ̀ pọ̀ láti pa ọkọ rẹ̀. Ẹ̀yin èèyàn wa, ǹjẹ́ ti ṣetán láti gbọ́ ohun tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí? Ẹ farabalẹ̀ nítorí wípé a ó máa play fídíò yìí fún yín láti wò ó. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ pọ̀ gan ni nínú ìwé kọ́bọ̀ fídíò yìí. Ṣé ẹ ti ṣetán láti wo fídíò yìí? Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ máa bá wa ká lọ lórí ọ̀rọ̀ Lizzy Anjorin àti ìyálé rẹ̀ èyí tí gbogbo wa mọ̀ sí Fọlá Tinubu. Ẹjọ́ torí Ọlọ́run, tẹ̀rí pé mò ń bẹ̀ yín, tẹ bá flag mi, ẹ má jẹ́ kí n máa ṣépè, ẹ má yẹ kí n ṣépè, ẹ má flag mi, ẹjọ́ Ọlọ́run mo fi bẹ̀ yín. You know I love you. You know I love everybody. I love everybody. Gbogbo yín ni mo love. Ẹ má bínú, mo ń pè lójú kámẹ́rà yẹn. Ẹ kalẹ̀. Ó ti dára fún mi, ó ti dára fún ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ̀yin ti Facebook ṣe ń rí mi wò. Ṣé ti dé? Tósìn Adé, ẹ̀yin ni #1. Tishi_1 on Instagram. You are the #1 that sent me love. I love you too. Olúwa ti jẹ́ kó dára fún ẹ̀yin. Ẹ̀yin ńkọ́? Olúwa ti jẹ́ kó dára fún ẹ̀yin. Ẹ̀yin ńkọ́? Èmi ti gòkè ọlà. Èmi ti rọ́wọ́ mú. Èmi ti ṣoríire. Inú ọdún yìí mo ti gba lẹ́tà ayọ̀. Èmi ni mo ń sọ ó ti dára fún àwọn ọmọ mi. Ó ti dára fún èmi. Àwọn ọmọ tèmi ti ṣoríire, èmi ti ṣoríire o. Lórí mental health ara wa tá a fẹ́ fi gbo stone fence lálẹ́ yìí, Olúwa gba ọpẹ́ wa. Lórí mental health àwọn aláìṣẹ̀ tí àdó tó ṣì yàn láti máa fi gbo ẹ̀wọ̀n àti láti máa fi gbo sàárè, àwa tọrọ lọ́dọ̀ Ọlọ́run kó fún àwa náà ní okun àti agbára láti fi mental health àdó tó ṣì láti fi gbo sàárè òjijì fún àti ẹ̀wọ̀n òjijì fún tọmọtọmọ ẹ̀. Mo rántí alẹ́ yìí máa le. Mental health versus mental health ní ìtàlẹ́. Eyeball for eyeball. Kí ni mo pè fún yín? Ẹ má rẹ́rìn o. Kí ni mo pè ta alẹ́ yìí fún yín? Kí ni mo pè? Eyeball to eyeball. Bloody for bloody. Ṣé rí pé ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu mi ṣé rí pé ṣé ọ̀rọ̀ ẹni tó yẹ kó máa dá lóhùn ló ń jáde lẹ́nu mi? Ṣé ọ̀rọ̀ ẹni tó yẹ kó máa dá lóhùn ni? Ẹ má dá Lizzy lóhùn. Ẹ máa wò mo rántí ṣé ó yẹ kó dá mi lóhùn? Ṣọ́rọ̀ ẹni tó yẹ kó dá lóhùn ló ń jáde lẹ́nu mi? Lálẹ́ yìí lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, kí Olúwa kó jọ̀wọ́ inú àánú rẹ̀ kó fún wa ṣe, kí àwa náà ká fi mental health àdótòṣì ká fi gbo stone wall, ká fi ṣe ìkúrú ìkàrà. Àìbọ́ tó kíni? Àìbọ́ tó kíni? Àìbọ́. Ṣé rí ní alẹ́ yìí? Ṣé zip mi ò tú? Kó má lọ jẹ́ pé mental health zip mi ti tú. Ó wà pé mental health zip mi ti tú. Mo want ẹ̀yin tẹ́ wò mí lálẹ́, kí ni àdótòṣì fẹ́ gbà? Kí ni àdótòṣì fẹ́ gbà? Kí ló dé tí àdótòṣì ṣe ń ra fóònù láti máa rìkọ́ọ̀dù àwọn èèyàn? Kí ló dé tó jẹ́ wípé àdótòṣì Gistlover
ló kọ́kọ́ máa ń gbé voice àwọn èèyàn jáde. Kí ni Adótòṣì fẹ́ gbà nínú kó máa fi mental health àwọn èèyàn kó máa fi gbó títí ọlọ́dà? Kí ni Adótòṣì fẹ́ gbà? Mo ń bẹ̀bẹ̀ ni, mo wá bẹ̀ yín, mo béèrè. Látijọ́ tí mo ti dáyé, mi ò mọ̀ ṣe kéèyàn pé bo èèyàn kan ṣoṣo. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mi ti bára mi ní situation yẹn láyé mi, kéèyàn team up bo èèyàn kan ṣoṣo. Ọ̀rọ̀ Fọlá àtAdótòṣì ni mo gbé wá lálẹ́. Gbogbo wa la mọ̀ ẹni tó ń jẹ́ ìmọ́lẹ̀, àwa máa ń pè ní angel. Mo tún gbé voice note tiẹ̀ náà wá. Mo fẹ́ jẹ́ kájọ wo nǹkan kan tí mo pay attention sí. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ lórúkọ Bàbá, Ọmọ àtọmọ àtẹ̀mí mímọ́. Mi ì fẹ́ gbà wá ní àsìkò. Mi ì fẹ́ gbà wá ní àsìkò. Mi ì fẹ́ gbà wá rárá ní àsìkò. Mo fẹ́ ká go straight to the point. Mo fẹ́ ká go straight to the point. Mo fẹ́ ká gbọ́ bíbá yìí. Mo fẹ́ ká gbọ́ bíbá yìí. You can't talk. Where's my other phone? Ẹ má bínú, mo ń bọ̀. Mo ń wá. Ẹ ó dọ̀nà. Ká lè bá gbọ́ dáadáa, mo ń bọ̀. Sorry. Wrong kini mo. Sorry. Ẹjọ́ má bínú. Bóyá ṣe kí ni. Last. Lo ẹ̀kọ́ pátápátá. Ṣe bàbá mi ti rẹ̀. Àìgbọ́tò àìgbọ́ni. Wọ́n ti ń pera wọn. Ẹ máa gbọ́ kíní. Ẹ máa gbọ́. Ọmọ tí a fẹ́ play audio ẹ̀ yìí. Ọmọ yìí ti jọ́ lọ́rùn nípè. Àmọ́ kí ọmọ yìí tó jọ́ lọ́rùn nípè. Ọmọ yìí go through àwọn nǹkan kan. Nǹkan tọ́mọ yìí go through. Mo fẹ́ lè sọ pé àti ọ̀tá mi àti ọ̀tá Mr. Lawal, ọ̀tá wa méjèèjì go through ẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ló mú wa dání. Ọlọ́run ló gbé wa dúró. Ṣòtì yín. Bọ́lọ́run ṣe gbé wa dúró, mo ti wá sọ fún Ọlọ́run pé màá kéde ayọ̀ náà fún gbogbo ayé. Màá dẹ̀ create awareness. Ẹ jẹ́ ká gbọ́ kíní. Where's my phone? You can't talk. Where's my other phone? Where's my phone now? Talk now. It's not your phone. My stores are there too. Olóògbé yìí ń béèrè pé where is my phone? Ta ló ń record olóògbé yìí àti ìyàwó ẹ̀? Ṣọkọ ló ń record? Ṣé ìyàwó ló ń record? Why tó jẹ́ pé orí Adótòṣì Gistlover ni voice note ti kọ́kọ́ jáde? Tí Adótòṣì Gistlover tí ò bá lọ́wọ́ nínú ikú ọmọ yìí, báwo ló ṣe get hold of this audio? Láàrin èmi àti yín, it is wrong kọ́kọ́ àtìyàwó máa sọ̀rọ̀ kó máa record ara wọn. Kí ló fa ìjà wọn? Ta ló ń tọ̀mẹ́ǹtì brain Mohbad? Ta ló ń tọ̀mẹ́ǹtì ìyàwó? Mo fẹ́ ká máa gbọ́ lọ. Ẹ máa gbọ́ lọ. Mohbad ní kọ́kọ́ ló ń kọrin. Àsàtìgbà tí Mohbad wà láyé, mo fẹ́ lè sọ pé kò sẹ́ni tó mọ Mohbad. Orin ẹ̀ la mọ̀, àfi bẹ́ẹ̀ mọ Mohbad kankan. Ẹni tí ó ń trail Mohbad àtìyàwó ẹ̀, ṣé ẹni yẹn ní ọmọ obìnrin tó fẹ́ kí Mohbad fẹ́ ló ṣe ń trail Mohbad àtìyàwó ẹ̀? Ta ló record critical conversation yìí?
láàrin Mohbad àti ìyàwó ẹ̀ ṣé ìyàwó ẹ̀ ló record ṣé Mohbad ló record excuse me sorry ṣé Angel ló record àbí ìyàwó ẹ̀ ló record àbí third person ló record ta lẹni náà tó gbé record yìí fún Gistlover ẹ máa gbọ́ lọ. mo bọ̀ ẹ jágbélé ẹ jẹ́ ká gbélé mo bọ̀ ẹ jọ mo bọ̀ ẹ jẹ́ ká gbélé. WhatsApp that will share the same iCloud with me. I'm not feeling okay in my life again. Mohbad sọ wípé òun ò feel alright again. Ṣé ẹni tó ń record conversation yìí ó plant ẹni tó ń record Mohbad àti ìyàwó ẹ̀ àbí ìyàwó ẹ̀ ló ń record àbí Mohbad ló ń record? Then at this junction Mohbad ní pé òun ò feel alright mọ́. Tẹ́ bá gbọ́ conversation Mohbad yìí ẹ rí pé Mohbad ti go through mental health. Báwo ni audio yìí ló ṣe dọ́dọ̀ Gistlover? Kí ló dé pé lẹ́yìn tí Mohbad kú tán tí Gistlover fẹ́ kó wò òkú Mohbad fún donation ni Gistlover rí ló reveal audio yìí? Kí ni motion Gistlover gangan láti gbé audio yìí síta? Then kí ló dé tí Gistlover ṣe turn around lẹ́yìn tó gbé audio yìí síta? Because lẹ́yìn tí Gistlover gbé audio yìí síta ni àwọn family Mohbad pín sí méjì. Àwọn tí wọ́n jọ wà nínú audio yìí wáyé tó jẹ́ wípé ọ̀dọ̀ Adótòṣì Gistlover ni wọ́n line up sí tí wọ́n dẹ̀ kọ̀ láti sọ nǹkan nípa Mohbad. Sorry, Angel. Excuse me, Angel. Let me use Angel. Ẹ jẹ́ ká máa gbọ́ audio yẹn lọ. Ta ló fún Angel ní instinct ọ̀rọ̀ tó ń sọ yẹn? Definitely Gistlover ń fún Mohbad ní instinct pé olólùfẹ́ fẹ́ pa. Fún Gistlover láti post audio yìí, who sent this audio to Gistlover? Angel ó predict ikú ara ẹ̀. Tí èèyàn bá fẹ́ kú tí wọn bá fi hàn pé ìyàwó ẹ̀ fẹ́ pa kò ní sọ̀rọ̀ báyìí. Ta lẹni náà tó feed Mohbad against ìyàwó ẹ̀? Ṣé ni tó ń feed ìmọ́lẹ̀ against ìyàwó ẹ̀? Ṣé ni yẹn ti mọ̀ pé àwọn máa pa Angel fi kọ́ ọ̀gá ẹ̀ lọ́rùn ni? Then why tó ṣe jẹ́ wípé irú sensitive audio báyìí Gistlover sáré drop ẹ̀ nígbà tí mọ́lẹ̀ kú tán? Àtijọ́ tó dẹ̀ ti drop ẹ̀ ní ìyàwó àti ìyá ọmọ yìí náà ti align pẹ̀lú Adótòṣì Gistlover. Till tomorrow wọ́n wà align. Ṣé mọ́ audio or video ṣì wà lọ́wọ́ Gistlover tó fi kó olólùfẹ́ ọmọ yìí lọ́wọ́ sẹ́yìn? Because tó bá yẹ pé Gistlover release audio yìí ó ṣeé ṣe kí family ẹ̀ máa túká, kí family ẹ̀ wà lójú kan náà. Ó ṣeé ṣe kí family ẹ̀ wà lójú kan náà tí wọ́n bá release audio yìí. Torí pé nígbà tí wọ́n béèrè ọlọ́wọ́ bàbá Mohbad ń defend ìyàwó ọmọ ẹ̀, ìyàwó ọmọ náà ń defend bàbá Mohbad. The moment Gistlover drop audio yìí
family yẹn túká lẹ́yìn tí Gistlover drop audio yìí lẹ́yìn ìgbà yẹn ló dàbí wípé àwọn olóṣèlú wa ń donate owó làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní donate owó lẹ́yìn tí Gistlover tó post audio yìí ni Gistlover sọ pé kán lọ wú òkú Mohbad ìyàwó yẹn ò dẹ̀ lè sọ̀rọ̀ torí pé ìyàwó yẹn wà shock pé Gistlover ní audio yìí lọ́wọ́ tí Gistlover dẹ̀ sọ fún pé there are more audios tóun lè release tí ìyàwó yẹn àbí ìyá yẹn bá fi lè takò òun ṣé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn allegedly I'm just curious because mo rántí wípé bí ìmọ́lẹ̀ ṣe kú gbàrà the wife the mother and the father ojú kan náà ni gbogbo wọn wà but the moment tí Adotoshi Gistlover tó release the audio yìí the family scattered and automatically Gistlover becomes the wife and the mother spokesperson. The wife and the mother, the innocent wife and the innocent mother, do they agree to be quiet for life because of some unknown videos tí Gistlover ṣì lè gbé jáde nípa wọn? Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Fọlá sọ níbí báyìí níbọ̀ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Fọlá sọ níbí báyìí Fọlá sọ kankan bí kan níbọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi o wẹ́rẹ́wẹ́rẹ́ la máa ṣe kíní o Fọlá sọ kankan bí kan ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí Fọlá sọ níbọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ilé ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ilé ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́. Níbo ilé yóò ti connect ilé tí ò ṣe connect ibi ló ti ń ṣe ibi ìbàlẹ̀ lè ti ń kọ ló ti mi ìdẹ mo bọ̀ o mo fẹ́ gbé nǹkan kan wá lálẹ́ yìí ni o mo fẹ́ gbé nǹkan kan wá ni o. Ẹ má bínú ẹ jọ̀ọ́ mo fẹ́ gbé nǹkan kan wá ni mo fẹ́ gbé nǹkan kan wá àti bá ní kí n máa lọ kí n máa bọ̀ ẹ máa gbádùn mp3 yẹn hold on ok ẹ máa gbọ́. Fọlá kò sọ pé plan A or plan B ni ìtorí ta ló ṣe record Mr. Lawal ẹ jẹ́ ká gbọ́ yẹn ìtorí ta ni ó ṣe record Mr. Lawal Fọlá ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Fọlá sọ fún wa. ok Fọlá ó ní pé ìwọ àtàwọn ọmọ ẹ àti àwọn ọmọ Àdótòṣì tí ìwọ àti Àdótòṣì jọ máa mọ sàárì àwọn ọmọ ẹ ó ní pé ìwọ àtọmọ ò ní nísinmi tó máa fi kú ok mo ń gbọ́. níbi tó lọ ní ìfọ̀kùn tó lọ́wọ́ fẹ́ bá ti ẹjẹ́ sá. ok tó lọ́wọ́ fẹ́ bá ti ẹjẹ́. ok ní kájọ́ fún ẹ tó ọ̀hún ní ìfẹ́ sọ̀rọ̀. ọ̀dẹ̀ ọ̀lẹ́ta ọ̀nà ní tó lọ́ ń gbé bẹ̀. níbi wọn àrè tó lọ sí ìrù torí Lizzy gangan ni mo ṣe tó bá fẹ́ gbé mẹ́. torí Lizzy ló ṣe rìkọ́dù láti ìtorí ta ni ẹni tó rìkọ́dù Mohbad ìtorí ta ló ṣe rìkọ́dù ẹ máa gbọ́ ẹ jẹ́ ká gbọ́ ìtorí ẹni tí Fọlá ṣe sọ pé òun rìkọ́dù Mr. Lawal ẹ jẹ́ ká tún gbọ́. ọ̀dẹ̀ ọ̀lẹ́ta ọ̀nà ní tó lọ́ ń gbé bẹ̀. ok
ok ó ti mọ̀ pé ó máa ń lọ sọ́dọ̀ mi tẹ́lẹ̀ dáadáa Fọlá ìwọ àti Àdótòṣì ẹ ti mọ̀ wípé Alhaji máa wá sọ́dọ̀ mi dáadáa so nígbà tó wá ń gbé lọ́dọ̀ mi lẹ ṣe fẹ́ pa kẹfún kó ẹ̀kọ́ mi lọ́rùn má gbọ́ ìtorí kí ni mò ń bọ̀ má gbọ́ nǹkan tó sọ mi báyìí Fọlá hold on má gbọ́. mi ìfẹ́ sọ̀rọ̀ ó nígbà ọmọdé tó lọ ń gbé bẹ̀. ok létọ̀ rí pé Mr. Lawal wá ń gbé lọ́dọ̀ Lizzy ó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé Mr. Lawal máa ń wá dáadáa sọ́dọ̀ Lizzy ó mọ̀ ok thank you mo kọ́kọ́ appreciate wípé o establish wípé Mr. Lawal máa ń wá sọ́dọ̀ mi dáadáa tẹ́lẹ̀ later ló wá discover wípé Mr. Lawal ti ń gbé ní ọ̀dọ̀ mi àbí bẹ́ẹ̀ kọ́ so nígbà tó ti wá rí pé Mr. Lawal ń gbé lọ́dọ̀ mi yẹn kí ló wá ṣe máa bọ̀ jẹ́ n tún gba sẹ́yìn díẹ̀ bọ̀. wọ́n fẹ́ sọ ẹ̀tọ́ mi ìfẹ́ sọ̀rọ̀ nígbà ọmọdé tó lọ ń gbé bẹ̀. nígbà wọn là rí kóòdù àti torí Lizzy gangan ni mo ṣe tó bá fẹ́ gbọ́ mẹ́rin Lizzy tó ń ìyẹn ni mo ṣe rèkọ́ọ̀dù ẹ̀. ìtorí ti tèmi ló ṣe record Mr. Lawal ìtorí ìta ni wọ́n ṣe rìkọ́ọ̀dù Mohbad àti ìyàwó ẹ̀. Me, I'm not feeling okay in my life again. I can tell you. For me, it was. Wọ́n pọ̀ mi tí wọ́n kú lé mi. So Fọlá ẹni tó rán èèyàn kó lọ rìkọ́ọ̀dù Mohbad wá náà ló rán ìwọ kó lọ rìkọ́ọ̀dù Mr. Lawal nítorí tèmi ta ló fẹ́ pa nínú àwa méjèèjì ṣé Mr. Lawal ló fẹ́ pa ni àbí èmi ló fẹ́ pa ta ni Àdótòṣì Gistlover instructor pé kó o pa nínú àwa méjèèjì. ìtorí ta ni gangan ṣé nítorí ikú Mohbad because Mohbad could predict his own death. Àdótòṣì so you sent Fola to record Mr. Lawal because of me abi Àdótòṣì you sent Fola to record Mr. Lawal because of me now Àdótòṣì who is your target láti pa láàrin mi àti Mr. Lawal bó ṣe pa Mohbad ta ni target gangan ẹ mọ nǹkan tí mi kì í ṣe lọ fún ìyàwó Mohbad because script t'Àdótòṣì kọ nínú family àwọn Mohbad ó kọ lọ́dọ̀ títí wa Ọlọ́run ló gbé èmi àti Mr. Lawal ró ẹnu Fọlá lẹ tí ń gbọ́ yìí mi kọ́ ni mo sọ ṣe rí everything tí mo sọ àwọn náà fún mi ní weapon mi ò kì í ṣe wèrè mi kì í ṣe olórí burúkú ẹ̀dá I cannot just wake up and be shouting Àdótòṣì 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 every day no mi ṣe wèrè ṣe rí àwọn audio Fọlá kan wà tí mi ti gbé wá àwọn audio Fọlá kan fúnra rẹ̀ lórí kọdù fúnra ra Fọlá lórí kọdù now listen to this ẹ máa gbọ́ ohun tí Fọlá sọ ẹ gbọ́ ohun tí Fọlá sọ ṣe rí pé Fọlá establish mi báyìí pé òun mọ̀ pé Mr. Lawal máa ń wálé mi dáadáa even before marriage she established it ó ní later lòun gbọ́ pé ó gbé lọ́dọ̀ mi so nígbà tó ń gbé lọ́dọ̀ mi àbí ẹ máa gbọ́. later ó gbọ́ pé lọ ń gbé bẹ̀ Fọlá Àdótòṣì ṣé nítorí ìlú òyìnbó tí Mohbad ń lọ lè ṣe palẹ̀ Mohbad mọ́ àbí nítorí wípé Mohbad ó ń ṣe bí ẹni tó ní obìnrin míì nílùú òyìnbó lè ṣe palẹ̀ mọ́ àbí nítorí pé ẹ fẹ́ kó stay sí under yín at the same time ẹ fẹ́ kó bá ọ̀gá ẹ̀ Àdótòṣì jẹ́ ká gbọ́ ìtorí nǹkan tí Fọlá ṣe sọ wípé òun record Mr. Lawal máa gbọ́. wọ́n máa rèkọ́ọ̀dù àti torí Lizzy gangan ni mo ṣe tó bá fẹ́ gbọ́ mẹ́rin Lizzy tó ń ìyẹn ni mo ṣe rèkọ́ọ̀dù ẹ̀. ok nítorí ti tèmi àbí ló ṣe rèkọ́ọ̀dù ìwọ Mr. Lawal ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe ti ń gbọ́ àbẹ́ ẹ̀ gbọ́ kí ni Fọlá sọ
Fọlá ní pé nítorí ti tèmi tí mò ń sanwó ilé òun tí mo dẹ̀ look after àwọn ọmọ òun ó nítorí tèmi gangan ló ń ṣe record Láti. Ta ló record ẹ̀ fún? Ẹ jẹ́ ká tún jọ wò yẹn. Ìtorí ta ni gangan ló ṣe record Láti. Mo ń bọ̀. Ẹ jẹ́ ká wò bóyá yẹn wà níbí. Ṣé yẹn wà níbí ṣá? Ó dà pé wà níbí. Ìtorí ta ni gangan ta ló rán ẹ pé kó record Lawal? Torí mo fẹ́ mẹni tó mo fẹ́ mọ ìdí tó ṣe ń record conversation Mohbad àti ìyàwó ẹ̀. Ṣé Mohbad ló ń record ìyàwó ẹ̀ ni àbí ìyàwó ló ń record Mohbad àbí third person kan wà tí Gistlover rán? Torí èèyàn kan bíi Fọlá tí Gistlover rán pé kó lọ record Mr. Lawal wá náà ni Gistlover rán kó lọ record Mohbad àti ìyàwó ẹ̀ wá. Èèyàn kan ni. Ẹ jẹ́ ká máa gbóhùn Mohbad lọ. Wallahi, Allah will need you to I swear to my living God. Mo wá kí fẹ́ mi tó wà lọ́sítà. Mo wá kí fẹ́ mi. Nígbà tí ìyàwó Mohbad sọ fún ọkọ ẹ̀ pé òun wà lọ́sítù, ta lẹni tó rìkọ́dù wọn tó pe Mohbad pé ìyàwó ò sí lọ́sítù? Ta lẹni tó pe Mohbad? Ta lẹni tí àdó tó ṣe rán sínú ìgbéyàwó Mohbad bó ṣe rán Fọlá sínú ìgbéyàwó Mr. Lawal àti Lizzy? Adotoshi, I understand how you and some evil Nigerians tẹ́ máa ń lo baseless cases, marital cases láti cover àwọn criminal cases. I understand. Now, ẹ jẹ́ ká máa gbọ́ lọ. You don't know anything. I swear you don't know anything. I swear to my living God. Me, ever since I've gone to the NDA, my life has been fucked up. Láti ìgbà tóun ti lọ sí ọ̀dọ̀ NDLA ní life òun ti wà fucked up. Ta ló kọ lẹ́tà síbẹ̀? Ta ló dàrin ìwòrú? Ó ṣe jẹ́ pé nígbà tí Adotoshi Gistlover tó ní nǹkan ṣe pẹ̀lú ibi tí Mohbad ti ń ṣiṣẹ́, ó ṣe jẹ́ pé láti ìgbà yẹn ni Mohbad ti ń bọ́ láti inú ogun kan sí kan tí ọkàn Mohbad ò balẹ̀ mọ́ títí ti di ijọ́ tí Mohbad fi kú. Mo ń bọ̀, ẹ já gbélé. Okay. Okay. Mi mọ̀ bóyá lè ní. Mo ń bọ̀. Okay. Àwọn bolo tí ń gba tó dá yẹn. Ṣé pàtí tẹjọ́ ń lọ náà ni? Àwọn pàtí tó máa ń lọ yẹn. Ibẹ̀ ló ti ń gba tó dá. Okay, ẹ já máa gbọ́ lọ. Okay. 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 Mo ń bọ̀. Fọlá, mo fẹ́ kó listen sí bí báyìí Fọlá. Oní mò ń gbé Gistlover mọ́ra. Jẹ́ ń gba sẹ́yìn díẹ̀. Jẹ́ ń gba sẹ́yìn díẹ̀. Jẹ́ kí n gba sẹ́yìn díẹ̀. Okay. 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 So, nǹkan tó ń sọ fún wa nísìn, òun ni pé òun gba tó dá. Better one like for nǹkan tó ń sọ nísìn ni pé you've been sleeping with series of men. Àbí òun gba tó dá, òun gba better one. Okay now. Ń gbọ́. Okay. 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 So bí Gistlover ṣe ń fìdí mi ló ṣe ń fìdí ẹ. Fọlá, oní bí Gistlover bó ṣe ń fìdí mi ló ń fìdí ẹ. So are you telling me pé the same Gistlover ló ń fìdí Mohbad ló ń fìdí ìyàwó ẹ?
ló tún fìdí ẹni tó rán sínú ilé wọn láti lọ rìkọ́ọ̀dù àwọn méjèèjì wá bó ṣe wá rìkọ́ọ̀dù mi àtọkọ mi jẹ́ ká gbọ́ nǹkan tí Mohbad sọ. ó sọ náà pé ìjọba ló ń ṣe nínú so ṣé nǹkan tó tún sọ náà ni wípé Gistlover ló ń fìdí àwọn tó wá gbé Mohbad Gistlover ló ń fìdí Mohbad òun náà ló ń fìdí ìyàwó òun ló fi jẹ́ wípé nígbà tí Mohbad kú tán Gistlover sáré rìlíìsì ọ́díò yìí àbí fún ìyàwó yẹn láti dákẹ́ pé gbogbo àṣírí ọkọ ẹ ó wà lọ́wọ́ mi gbogbo àṣírí ìwọ ìyàwó náà ó wà lọ́wọ́ mi òun dẹ̀ fẹ́ fi òkú ọkọ ẹ tọrọ bárà ó dẹ̀ gbọ́dọ̀ sọ nǹkan kan as a matter of fact ìdílé tí bàbá ọkọ ẹ ti fẹ́ràn ẹ ìwọ àti ìyá ọkọ ẹ gbọ́dọ̀ detach from the father. Fola, if you can tell the whole world that bí Gistlover ṣe ń fìdí mi ló ṣe ń fìdí ẹ ìwọ kẹdẹ ni ó ti sọ fún gbogbo Nàìjíríà ń sìn pé nítorí ti tèmi ló ṣe rìkọ́ọ̀dì òwò Mr. Lawal. Fola, nígbà tí Mr. Lawal sọ pé àwọn ń bọ̀ tó ń retí Mr. Lawal ṣé Gistlover ti prepare irú ikú tó pa Mohbad ó ti prepare ó ti gbélé ẹ lọ́wọ́ láti fi pa ọ̀tá Mr. Lawal tó bá jẹ́ pé Mr. Lawal ò padà lọ́jọ́ yẹn. Ìwọ ló sọ̀rọ̀ nǹkan tó sọ ni mo analyse mi ò parọ́ mọ́ ẹ ìwọ náà ló sọ oní bí Gistlover ṣe ń fìdí ẹ ló ń fìdí ẹ mi náà ṣe tiẹ̀ ṣó dẹ̀ mọ̀ pé Mohbad ó ṣe ti travel dé ni àmọ́ nǹkan tó ti feed àmọ́ nǹkan tó ti feed ìyàwó ẹ̀ kí Mohbad tó dé láti ìlú òyìnbó ó lè ti feed ìyàwó ẹ̀ bí ká ní pé Mohbad ti ní obìnrin tó fẹ́ fẹ́ ní London ṣó mọ̀ pé ọ̀rọ̀ yẹn padà jáde pé Mohbad lóbìnrin kan tó fẹ́ lọ bá ní Canada àbí London so automatically ẹ jẹ́ ká assume allegedly pé Gistlover ti feed ìyàwó Mohbad kí Mohbad tó dé so dídé tí Mohbad máa dé sí Nàìjíríà tó bá jẹ́ wípé Mohbad ò padà sínú ilé tóun àtìyàwó ẹ̀ ń gbé ẹni tó padà ṣekú pa Mohbad yẹn allegedly tó bá jẹ́ pé Mohbad náà padà lójú ọ̀nà kó má lọ sílé direct kó padà lójú ọ̀nà bí Mr. Lawal ṣe padà lójú ọ̀nà yẹn Fọláṣọ mọ̀ pé ó ṣeé ṣe kí Mohbad wà láyé lẹ́yìn. Fola, you said it. Ó ní ìtorí ti tèmi. Àbí ṣó dẹ̀ mọ̀ pé ògo ìdílé kan ni mí, ògo Nàìjíríà ni mí. Ṣó mọ̀ pé ògo ìdílé kan ni Mohbad. Ògo ìdílé, ògo àgbáyé ni Mohbad. Fola. So definitely tó bá wo ìjà tó wà láàrin Mohbad àti ìyàwó ẹ̀ nísìn, normal ìjà tó máa ń wà láàrin ọkọ àti ìyàwó ni. Just normal ìjà. Sorry ìmọ́lẹ̀. Sorry, excuse me. Normal ìjà tó máa ń wà láàrin ọkọ àti ìyàwó ni. But ta ni Gistlover rán pé kó lọ record normal conversations tó máa ń wà láàrin ọkọ àti ìyàwó tí Gistlover wá padà weaponize ẹ̀ tó wá drop ẹ̀ ó drop as a bomb bí ìmọ́lẹ̀ ṣe kú bó ṣe drop ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni àárín ìyàwó àti bàbá àti ìyá ọkọ àárín wọn túká lẹ́sẹ̀kẹsẹ̀ Gistlover dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi òkú ìmọ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní fi gba donation lọ sorry angel ó bẹ̀rẹ̀ sí ní fi gba donation lọ now jẹ́ ká gbọ́ dáadáa jàre kí ló sọ fún wa nípa Gistlover mò ń gbọ́ ẹ kí ló sọ. Fọlá mo understand pé o súnmọ́ Gistlover dáadáa mo understand pé òun bá sùn òun bá gbé allegedly for you láti mọ̀ wípé èmi tí mo gbó ti tọ́ dání tí mi ò ṣe Gistlover ò kó mi jẹ so definitely Gistlover open up fún ẹ pé òun fẹ́ ṣàbúrú fún ọ̀tá mi àti ọ̀tá Mr. Lawal torí pé Fọlá tó bá wò dáadáa ṣe bí mi lè mi sọ house rent yẹ èmi lèmi dẹ̀ fún ẹ lówó oúnjẹ nígbà tẹ́mi dẹ̀ gbé evidence fún Gistlover
tí wọ́n dẹ̀ ti confam fún Gistlover pé òtítọ́ ni o gbogbo owó tí mo fi ránṣẹ́ yìí tòótọ́ ni wọ́n fún ẹ ìwọ dẹ̀ ti bẹ Gistlover pé kí Gistlover jọ kó má bully Lizzy so now ó sọ fún mi pé Gistlover ò kó mi jẹ because ìwọ gangan confam wípé adúrú oore tí Lizzy ṣe fún ìwọ Fọlá pàápàá jùlọ bó ṣe bẹ Gistlover pé kó jọ kó má bully mi definitely ó ní àwọn àṣírí ńlá kan tí Gistlover tọ́jú sí ẹ lọ́wọ́ tó fi confam fún gbogbo àgbáyé pé Gistlover ò kó Lizzy jẹ kí ló dé lè mú Gistlover kó má kó Lizzy jẹ ó simple is it that kí Gistlover tí wọ́n mọ̀ táwa ò mọ̀ is it that kó wà in competition pẹ̀lú Lizzy tí Lizzy ò dẹ̀ mọ̀ the same Gistlover tí wọ́n sọ pé kò kó mi jẹ tó mọ̀ dáadáa the only thing tó lè má fi kó mi jẹ ni wípé is it that kó jẹ́ pé ó ṣeé ṣe kó jẹ́ pé iṣẹ́ kan náà lájọ ń ṣe tí wọ́n mọ̀ tèmi ò mọ̀ torí pé o súnmọ́ dáadáa ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí wá rí píjọ́ tí mo ti ń ṣe show mi sọ fún ẹ pé Gistlover ò kó wọ̀ jẹ torí wípé mi ò mọ̀ sójú mi ò rí rí DM ẹ ni mo máa ń lọ tí mo máa ń fi òtítọ́ tí mo gbé dání tí máa ń fi hàn fún nígbà tí n bá dẹ̀ gbé òtítọ́ hàn fún ẹni téèyàn bá fi òtítọ́ hàn tẹ́ni ẹ̀ dẹ̀ confam fún ìwọ wípé tó converse fún ìwọ wípé òun ò kó mi jẹ definitely obìnrin ni Gistlover tó ń sọ̀rọ̀ ẹ̀yẹn then fún Gistlover láti sọ fún ẹ pé kó lọ record Mr. Lawal nítorí Lizzy definitely Gistlover ti bá Mr. Lawal sọ̀rọ̀ pàápàá síbẹ̀síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ tábà tún wá wò Gistlover tí wọ́n mọ̀ dáadáa yìí tó ń confam fún gbogbo àgbáyé pé kò kó mi jẹ èmi ò dẹ̀ mọ̀ pé kò kó mi jẹ but ìwọ confam fún wọn sìn pé Gistlover ò kó Lizzy jẹ definitely Gistlover yẹn ó lépa ẹ̀mí mi ṣó mọ̀ pé tí Gistlover bá kó mi jẹ ó yẹ kó ti bẹ̀ẹ́ pé kó má rìkọ́dù nudity Mr. Lawal ó yẹ kó ti bẹ̀ẹ́ wípé kó má release audio Mr. Lawal níjọ́ kejì tí mo bímọ tán tó bá jẹ́ pé owó Gistlover mọ́ nínú kéèsì bàbá Ìjẹ̀ṣà ṣé time tí kéèsì bàbá Ìjẹ̀ṣà ń lọ yẹn ló yẹ kí Gistlover kó wá pè é pé ibo ló rìkọ́dù wọn dé kó wá release ẹ̀ sí public domain Fọlá Gistlover tó ń sọ yìí bí wọ́n ṣe mọ̀ ọ́ dáadáa yìí allegedly ó dá mi lójú wípé ẹni tó ń record Mohbad àtìyàwó ẹ̀ yìí ẹni tí Gistlover súnmọ́ dáadáa bí ìṣọ́hun ni mi ìwà mọ̀ bóyá ìyàwó ló ń record bóyá ọkọ ni o àbí third party kan wà ń bẹ̀ o bí irú ìwọ Fọlá tó súnmọ́ Gistlover dáadáa tó ń bá sùn tó ń bá jí tẹ́jọ́ wà pọ̀ 247 like you rightly said Fọlá. ẹjọ́ ṣé ọ̀rọ̀ ẹni tó ní làákàyè ni mò ń sọ ẹjọ́ ṣé ọ̀rọ̀ ẹni tó nọ́mà ni mò ń sọ ṣá àfi kẹ́ ẹ gba kámú wọn torí àwọn kan lè sọ pé ìyá àwọn ti ya wèrè Fọlá ló sọ̀rọ̀ ó lóun súnmọ́ Gistlover dáadáa bí ṣọ̀ràn ó láwọn jọ ń sùn àwọn jọ ń jí ni àwọn jọ ń gbé ilé ni ó ní kò kó mi jẹ Fọlá ní tó bá yẹ pé Gistlover kó mi jẹ kò yẹ kó ra fóònù fún òun láti lọ rìkọ́dù voice àti nudity Mr. Lawal pé kò ń gbé padà wá bá òun. Fọlá nígbà tí wọ́n dẹ̀ wá mọ̀ pé Gistlover ò kó mi jẹ tó dẹ̀ mọ̀ pé Gistlover ló rán ìwọ pé kó lọ rìkọ́dù Mr. Lawal nítorí Lizzy ṣé kò yẹ kó jẹ́wọ́ fún àwọn ará TikTok ará Facebook ará Instagram at least tá bá tiẹ̀ rí tó fẹ́ sin òkú ọmọ ẹ̀ láìpẹ́ ọjọ́ ọmọ ẹ̀ kó mọ̀ wípé Fọlá tóun fẹ́ lọ gbèjà ó mọ̀ rìkọ́dì owó Mr. Lawal o nítorí Lizzy tó lọ gbé fún Gistlover. èèyàn kan ní ọ̀rọ̀ burúkú lẹ́ni sọ ní you are smarter than all these old people that are trying to advise you on social media.
ẹ jẹ́ ká tún gbádùn Fọlá sí à ń try láti wo pé kí ló lè fa kú Mohbad ni o kò sorry ikú Angel sorry not Mohbad sorry ẹ bá wa share show yìí ká tó lọ ẹ bá wa share show yìí this is a very sensitive case. This is a very sensitive case. Ó ní audio Fọlá kan tí mò ń gbé bọ̀ sí lẹ́yìn tí Fọlá bá sọ̀rọ̀ yìí tán. Ó ní audio Fọlá kan tí mò ń gbé bọ̀. Fọlá máa bọ̀. Máa bọ̀. Máa gbọ́. Gistlover ò fẹ́ máa sọ̀rọ̀ mi mọ́. So ìwọ àti ẹ close bẹ́ẹ̀ yẹn. Really? Fọlá ìjọ mẹni tó súnmọ́ Mohbad àti ìyàwó ẹ̀ tó close mọ́ Gistlover bí wọ́n ṣe close mọ́ èmi àti Mr. Lawal torí wípé ikú Angel yìí èmi rí kedere báyìí pé Adótòṣì the same script tó kọ lọ́dọ̀ àwọn Mohbad ló kọ lọ́dọ̀ títí wa náà òun ló jẹ́ kí n dúró sórí ké sórí pé mo dákẹ́ àtijọ́jọ́ ìtì mo dákẹ́ Fọlá mo investigate àwọn kankan but àwọn kọ̀ọ̀kan wá rú mi lójú mo wá ní pé jẹ́ kí n tiẹ̀ fi tó àwọn ọmọ Nàìjíríà létí bóyá ó máa wà clearer sí àwọn gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ju èmi lọ. Fọlá ṣe nǹkan tó ń sọ náà ni wípé nígbà tí wọ́n pe bàbá Ìjẹ̀ṣà pé kó wá act movie bí wọ́n ṣe rìkọ́ọ̀dù Mr. Lawal tó rìkọ́ọ̀dù ní UDT ẹ̀ nítorí Lizzy tí wọ́n rìkọ́ọ̀dù Mohbad nítorí ẹni táwa ò tí mọ̀ ṣé bẹ́ẹ̀ náà ṣe rìkọ́ọ̀dù bàbá Ìjẹ̀ṣà. Fọlá ọjọ́ tí Mr. Lawal ń bọ̀ yẹn ṣé o ti train àkọ́bí ẹ pé tó o bá ti jáde bí ẹni tó fẹ́ lọ romi wá fún Mr. Lawal kọ́mọ yẹn bọ́ra sílẹ̀ láti fi rope Mr. Lawal lọ sẹ́wọ̀n gbére bó ṣe rope bàbá Ìjẹ̀ṣà. I am just asking. Ó rú mi lójú ni ẹ̀yin ọmọ Nàìjíríà. Nǹkan tí mo kọ̀ rí ni pé anything that has to do with Adótòṣì right now, it's all about recording. Downfall to prison or downfall to grave. Fọlá, wá rí pé in history Nàìjíríà tá wà yìí sìn, Adótòṣì nìkan ní ẹ̀dá in history Nàìjíríà tá wà yìí tó jẹ́ wípé ó ti rán àwọn kan lọ sínú kòtò ó ti rán àwọn kan lọ sí ẹ̀wọ̀n látàrí recording. Fọlá mo ní pé ọjọ́ tí Mr. Lawal ń bọ̀ yẹn ṣé Adótòṣì sọ fún ẹ wípé kó rìkọ́ọ̀dù Mr. Lawal kó dẹ̀ hang camera kó ṣe bí ẹni tó fẹ́ lọ ra nǹkan kí àkọ́bí ẹ kó wá bọ́ra sí òhò kó wá dàbí wípé Mr. Lawal ó rẹ́pù ọmọ yẹn tàbí nǹkan tó lọ́ra wá yẹn ó ti máa poison ẹ̀ tí Mr. Lawal bá mú wà lè record last moment Mr. Lawal ẹni tí Lizzy bá fẹ́ sọ̀rọ̀ ẹ gbé jáde pé Mr. Lawal fẹ́ rape àkọ́bí ìwọ Fọlá ni. Ẹlẹ́ẹ̀kejì ìzídà kan sọ wípé ọ̀tá Lizzy ló ti torí owú jíjẹ poison ọ̀tá Mr. Lawal láti lọ kú sílé ọ̀dọ̀ ẹ̀. Fọlá ewu ni ìwọ àti Adótòṣì Gistlover tó mọ̀ dáadáa yẹn tó bẹ́ẹ̀ jókòó tẹ́jọ́ sọ̀rọ̀ dáadáa ẹ̀ ewu lẹ́jọ́ plan bẹ́ẹ̀ fún Mr. Lawal láti fi get rid of ọ̀tá Lizzy bẹ́ẹ̀ ṣe get rid of Ìjẹ̀ṣà àti Mohbad àtọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ti kú ká yóò fura wípé Adótòṣì ló pa wọn. àti rí ẹ̀dá kankan látọ̀dọ̀ Lizzy sìn kó rìkọ́dù èèyàn àti rí ẹ̀dá kankan ní gbogbo àgbáyé kó rìkọ́dù èèyàn. Fọlá the only person tó ń rìkọ́dù sí is Gistlover
àti irú èèyàn bíi ti tiẹ̀ Fọlá tó súnmọ́ Gistlover bí Ṣọ̀run ẹ̀yin nìkan lẹ ní history recording báyìí. má gbàgbé wípé wọ́n ní olóògbé yìí náà jẹun nígbà tó bèè lọ́wọ́ olóògbé yìí wípé tó bèè lọ́wọ́ ìyàwó olóògbé yìí pé níbo ló wà ó lóun dáná ní kitchen. ṣé mọ̀ wípé bí Gistlover ṣe cover Megad tán ló ní nǹkan ṣe pẹ̀lú ọmọ tán náà rèpù yẹn bẹ́ẹ̀ ni Gistlover ṣe cover gbogbo àwọn tó wà pẹ̀lú olóògbé yìí lọ́jọ́ tó kú. Fọlá jẹ́ kí n gbọ́ dáadáa relationship wa àti Gistlover bó ṣe deep dáadáa tó. So ó tún mọ̀ Gistlover tún confide nínú ẹ̀ débi wípé kàkà kóun sọ̀rọ̀ lágbájá òun á sọ̀rọ̀ tẹ̀mẹ̀dò. You guys must be very very close. You guys. So Fọlá nǹkan tó ń sọ fún wa ni wípé àwọn tó súnmọ́ yẹn ni Gistlover. Àwọn tó ń súnlé wọn yẹn ni Gistlover. Ìwọ ló sọ alleged ìwọ ló sọ o. Ó ní pé Gistlover sọ fún ẹ. Nǹkan tó lè mú èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí fún ẹ á jẹ́ ni tó ń gbé ilé ẹ tẹ́jọ́ ń sùn tẹ́jọ́ ń jí. Wàá máa gbọ́ nǹkan tó sọ lọ. Wàá máa gbọ́ lọ. Kàkà kó sọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ egórùn létí woman yẹn. So Fọlá ó confirm wípé obìnrin ni Gistlover. Ẹ̀dẹ̀jọ́ ń sùn ẹ̀jọ́ ń jí ẹ̀jọ́ ń wà papọ̀. You just confirmed it. Kódà ó bá wa sọ̀rọ̀ dáadáa. So obìnrin ni woman yẹn. So ọ̀rọ̀ mi máa ń rùn létí woman yẹn. Fọlá ẹni tó gbé evidence dání bí mo ṣe ń sanwó ilé ẹ ọ̀rọ̀ mi wá ń rùn létí ẹ definitely ẹni tó rí mi in competition pẹ̀lú ara ẹ ni obìnrin Gistlover tó ń sọ yẹn. Ẹ̀yin obìnrin Gistlover tó ló súnmọ́ ẹ dáadáa tó lẹ́jọ́ ń sùn ẹjọ́ ń jí tó ló sọ fún ẹ pé kàkà kóun sọ̀rọ̀ mi òun á sọ̀rọ̀ lágbájá pé ọ̀rọ̀ tèmi tí mo gbé òtítọ́ dání ó máa ń rùn létí òun. So Fọlá so obìnrin ni Gistlover wonderful wonderful so obìnrin ni woman yẹn obìnrin tí Gistlover tún jẹ́ Gistlover ò kì í ṣe girl she's a woman ẹ̀dẹ̀jọ́ máa ń sọ̀rọ̀ dáadáa ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ẹjọ́ ń wà papọ̀. This is ó dìpò Fọlá ó dìpò gan-an so obìnrin ni woman yẹn kò kí n ṣe obìnrin ni girl yẹn àwa ti èrò pọkùnrin ni Gistlover ṣé mo bá àti ẹ̀kọ́ máa ń rò pé bóyá ọkùnrin ni àbóbìnrin bọ́ kó tèmi máa ń wò ni pé ẹni tó lè bẹ́ tì báyìí obìnrin ló máa jẹ́ ọkùnrin mi náà dẹ̀ wà àwọn ọkùnrin tó máa ń ṣe bí obìnrin bó ti wó ló wá fún wa ní clearer picture pé woman ni kádẹ̀ tó lè pèèyàn ní woman that person should be in late 30s or 40s. So obìnrin ni woman yẹn Fọlá ó mọ Gistlover dáadáa ó confide nínú ẹ ó sọ fún ẹ pé ọ̀rọ̀ èmi tí mo gbé òtítọ́ dání ọ̀rọ̀ mi máa ń rùn létí òun kàkà kóun sọ̀rọ̀ mi òun á sọ̀rọ̀ àwọn kan àbí ó dẹ̀ tún sọ ó ní ìwọ àti ẹ̀ tẹ́ bá jọ sùn tẹ́ bá jọ jí ó ń fìdí ẹ ní gbogbo òtítọ́ tí mò ń gbé fún torí ó sọ ní bó ṣe ń fìdí ẹ ló ń fìdí èmi náà ìwọ ló sọ bẹ́ẹ̀. So nísìnyí tó ti wá sọ fún wa pé obìnrin ni àdótòṣì Gistlover tó dẹ̀ sọ fún wa wípé ó dìídì sọ fún ẹ wípé òun ò ṣe báyìí báyìí lòun ṣe ń ṣe ó dẹ̀ tún confide nínú ẹ ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí náà má bọ̀ jẹ́ ká jọ gbọ́ ilé ìwọ ló sọ̀rọ̀ jẹ́ kí n gbọ́ díẹ̀ síwájú sí i. Okay, hold on a second.
hold on, ó ti sọ fún wa pé obìnrin ni, ó ti sọ fún wa pé obìnrin ni. Mo ń bọ̀. Okay, ṣé Gistlover ló sọ fún ẹ wípé ìwọ àti àwọn ọmọ ọwọ́ Fọláṣadé Lálùdé ọmọ Kíkẹ́ lọ́mọ pẹ̀lú gbogbo ọmọ tó jáde lára àdó tó ṣì pé ẹ níjọ nísinmi tí gbogbo yín máa fi jọ ṣánkú àtàwọn tó ń gbèjẹ Fọláṣadé Sàríyù àtàwọn tó ń gbèjà. So Gistlover ló sọ wípé o máa lọ parọ́, o máa lọ gbé àwọn ará TikTok, ará Facebook, ará Instagram, òun á máa gbé orí wọn gba èpè tọmọtọmọ wọn láti máa dà mí láàmú. Orílẹ̀. So Gistlover ló sọ yẹn náà fún ẹ. Mo ń gbọ́. Okay. Okay. Okay, ó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé mi àti Mr. Lawal àtijọ́ ń fẹ́ra wa. Wọ́n máa ń wá sọ́dọ̀ mi. Ìwọ ti mọ̀. Despite the fact pé ìwọ ò fẹ́ wọn mọ́ gbà yẹn. Ìwọ ti mọ̀. Ṣé gbogbo ìgbà tó ti mọ̀ pé Mr. Lawal máa ń wá sọ́dọ̀ mi yẹn? Ìwọ àti Gistlover náà mọ̀. Ẹjọ́ máa ń sọ̀rọ̀ dáadáa. Ìyẹn àdó tó ṣì. Ẹ mọ̀ dáadáa. Ìgbà wo gangan lẹ wá strike? Tẹ wá bínú tán yányán. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu Fọlá. Okay. Ìtorí tèmi ló ṣe record ẹ̀. Okay. Ṣé Gistlover ló sọ wípé kó record ẹ̀? Àbí ìwọ ló kọ record ẹ̀? Mo ń béèrè pé ṣé Gistlover ló ní kó record ẹ̀ àbí ìwọ ló kọ record ẹ̀? Then since tó ti jẹ́ pé nígbà tó record Mr. Lawal tán Gistlover ló kọ́kọ́ gbé jáde, definitely Gistlover ló ní kó lọ record nudity Mr. Lawal àti voice Mr. Lawal the moment tó gbọ́ wípé èmi àti Mr. Lawal àtijọ́ ń gbé pọ̀. Okay, now I understand. Now I understand. Ẹ jẹ́ ká tún gbọ́ bẹ̀yẹn dáadáa. Ibẹ̀ yẹn dùn gbọ́. Ẹ jẹ́ ká gbọ́ bẹ̀yẹn dáadáa. Ẹ̀yin abiyamọ. Ẹ jẹ́ ká gbọ́ bẹ̀yẹn dáadáa. Ẹ jẹ́ ká gbọ́ bẹ̀yẹn dáadáa ẹ jọ̀ọ́. Okay. Okay. Okay, kò kí n ṣe pé Mr. Lawal share. Okay, now I understand. So gbogbo nǹkan tó gbé wá sórí online yẹn ìtorí ti tèmi ló ṣe record wọn. Àbí ìtorí ti tèmi ló ṣe record Mr. Lawal. Kò kí n ṣe pé mo share, kò kí n ṣe pé Mr. Lawal share. Nígbà tí Gistlover tó ń sùn tì tẹjọ́ ń sùn tẹjọ́ ń jí tó ti confide nínú ẹ pé òun ò gba tèmi tó ra fóònù fún ẹ ìtorí ẹ ló ṣe record Mr. Lawal gbà tí Gistlover ti sọ fún ẹ pé òun ò gba ti tèmi. Okay, now I understand. So ẹ jẹ́ ká wá gbọ́ ti Mohbad. Mo gbọ́. Ọmọ ikú ẹ̀ mú sí ìwọ náà mú ẹ̀sọ́ wọ náà kẹ́mi ìṣúná ibi tí kọ́kọ́ fún ẹ̀. Mo ti lé sọ́wọ́ náà mo mọ̀ pé tó bá pọ̀ ní òní pa gbogbo fámìlì. Fọlá, ta lẹni tó dàbí titi ẹ tí Gistlover súnmọ́ tó ń fún Angel ní picture wípé ìyàwó ẹ̀ ló fẹ́ pa tó dẹ̀ predict irúkú tó máa pa wọn tó tún predict nǹkan tó máa ṣẹlẹ̀ sí ìyàwó ẹ̀ tó ń bá kú tán. Ta lẹni tó dàbí titi ẹ tó súnmọ́ ìdílé Mohbad? Fola, if I may ask, what is my offense to Gistlover that bought phone for you that made you to record Mr. Lawal nudity and voice note? If I may ask. Tonight, I am stand for correction. I am here for correction. Fola, ṣé
Gistlover party tó lọ recently tí Gistlover ò blog yẹn ṣé Gistlover ló ní ṣé o mọ̀ kó súnmọ́ dáadáa èmi ò mọ̀ ìwọ ló súnmọ́ dáadáa mo ní wípé party tó lọ láìpẹ́ yìí ṣé o mọ̀ pé wọ́n ló ń fún wa lábọ̀ ìwọ ló mọ̀ lọ́hùn party tó lọ recently tí Gistlover blog kankan nípa event yẹn ṣé Gistlover náà ló ní mo kàn béèrè ní mi mọ̀ mo kàn béèrè pé ṣé Gistlover náà ló ní torí mo rí wípé ṣọ̀pọ̀ àti Gistlover close gan ẹ̀dẹ̀jọ́ máa ń sọ̀rọ̀ ṣé òun náà ló ní ni ò ṣe blog ẹ̀ náà mo gbọ́. ọwọ́ ìyá ẹ máa jẹ ìyá ẹ ó máa jẹ ìyá ẹ máa jẹ ṣé ìyá tí olóògbé ń rí fàásì bó máa jẹyàwó òun ṣóun náà ni bí Gistlover ṣe ní kọ́ lọ wú òkú Angel tí wọ́n wá fi ń gba bára tán wá ń shift ikú yẹn sórí bàbá Angel tán shift ikú yẹn sórí ìyàwó Angel ṣé ìyá yìí ni àdótòsí Gistlover ló ti fi hàn olóògbé kó tó kú Fọlá since tó ti súnmọ́ Gistlover dáadáa tó jẹ́ pé wà àti ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni ṣé o lè ràn wá lọ́wọ́ ẹni tó dàbí ìwọ nínú ìdílé olóògbé yìí ṣé nítorí kẹ́nìbọ̀dì má bàa question because fídíò tó sọ yìí pé o mọ Gistlover dáadáa mo confide nínú ẹ̀ èmi ti gbọ́ tipẹ́tipẹ́ mo wá expect káti ẹ̀ rí ọmọ Nàìjíríà kan ṣoṣo ó tiẹ̀ sọ pé Fọlá ṣé pé o mọ Gistlover dáadáa ẹ̀dẹ̀jọ́ ń gbé ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ó dẹ̀ confide nínú ẹ̀ ó dẹ̀ ń tú àṣírí Lizzy fún ẹ pé òun ò gbà ti Lizzy kàn gbé òun mọ́ra ni pẹ̀lú òtítọ́ òun ò gbà títí ẹ̀ mo dẹ̀ ń wọ́ ọmọ Nàìjíríà kan tó máa bí ẹ pé Fọlá ó nítorí Lizzy tó ń san house rent yẹ tó ń fún ìwà àtàwọn ọmọ ẹ lóúnjẹ ló ṣe record Mr. Lawal tó ti abandon already ṣé nítorí kí Gistlover lè bá subject mi àti ọkọ mi sí public ridicule ló ṣe ra fóònù fún ẹni àbí torí pé ó fẹ́ pa ọ̀tá Mr. Lawal láti fi kọ́ ọ̀tá mi lọ́rùn àbí nítorí wípé Gistlover ti rò pọ́tá mi máa kú kán lè fi newborn baby yẹn fi gba ilé àti donation ni Gistlover ṣe tiẹ̀ pé kó record Mr. Lawal then Fọlá mo máa gbé ọdún ẹ̀ kan wá nísìn jẹ́ kí n gbé ọdún ẹ̀ yìí wá jẹ́ kí n gbé ọdún ẹ̀ yìí padà wá jẹ́ kí n gbé ọdún ẹ̀ padà wá jẹ́ kí n gbé ọdún ẹ̀ padà wá. Sir. Jonathan. Ní akínyìn nígbà tẹ́ ìbéèrè wa tẹ́gbà tẹ́ ìbéèrè wa bàbá Latifa. Mo fẹ́ kẹ́ wo bí ẹ jẹ́ kí n fi order phone yìí ẹ jẹ́ kí n fi play audio yìí mo fẹ́ kẹ́ wo bí Fọlá bó ṣe mute Mr. Lawal mo fẹ́ kí ẹ wo bó ṣe mute Mr. Lawal tẹ́ bá ti wá gbọ́ bí Fọlá ṣe mute Mr. Lawal so mo fẹ́ béèrè lọ́wọ́ yín wípé mo fẹ́ béèrè kankan ẹ wò dán ẹ jẹ́ ká fi lè ẹ jẹ́ ká fi lè ṣe mo mọ̀ ẹ jẹ́ ká fi lè gbọ́. Hello, sir. Ọkùnjọ́ mẹ́ta. A ní akínyìn nígbà tẹ́ ìbéèrè wa tẹ́gbà tẹ́ ìbéèrè wa bàbá Latifa ṣé kò yẹ kẹ́ rántí àwọn ọmọ yín? Tẹ́ bá notice
Fọlá ti mute Mr. Lawal níbí báyìí. Mr. Lawal ló gbọ́ nǹkan kan mọ́. Màá play audio yẹn kẹ́ fi ti ara yín gbọ́. Bí Fọlá ṣe mute Mr. Lawal. Ẹ̀yin tí Instagram fídíò yìí ti off, màá gbé yín wọlé padà. Ẹ̀yin tí Instagram fídíò yìí ti off, màá gbé yín wọlé padà. Ẹ jẹ́ kí n gbé yín wọlé padà.